mo kí gbogbo ilé wáṣá pé a kú dédé àsìkò yìí a kú kó lè dá a kú ìgbìyànjú àti ti arákàgòkè mo kí gbogbo wa kú ojúmọ́ mọ́ láàárọ̀ yìí báwo ni náìtì kó wà o ṣe àsùn dáadáa ó ní sáìdì ọ̀dọ̀ wa o ọlọ́run ò ní jẹ́ kí ó bàjẹ́ ọlọ́run kò ní jẹ́ kó dàrú nígbà kọ̀ọ̀kan mo kí gbogbo yìí ń tẹ́jọ́ lọ́gbọ́n ayé mo kí gbogbo àti ajẹ́ olóyè mo kí gbogbo àti ajẹ́ onímọ̀ àkọ́kọ́ mo kí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ mo dẹ̀ kí gbogbo àwọn nítorí ìjùmọ̀ bọ́tá mo dẹ̀ fi àsìkò yìí náà mo fi kí gbogbo orí ládéládé lóyè látòrí Aláàfin ikú bàbá yèyé ọba Ọ̀wọ́adé tí ó jẹ́ Aláàfin tuntun ní ìlú Ọ̀yọ́ bẹ́ẹ̀ mo kí bàbá wa àgbà ọba tí ó ń gba ìdọ̀bálẹ̀ ọba tí sì ń pe ọba ẹgbẹ́ ìránṣẹ́ Ṣẹ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ àtọ́gbà àwọn orí adé bẹ́ẹ̀ náà tó já sí pé wọn rẹ́bísẹ́ǹtì kankan wọ́n rẹ́bísẹ́ǹtì iṣẹ́ àwọn bàbá wọn ni àti gbogbo àwọn wàhálà tí bàbá wọn ṣe láti jẹ́ kí ilẹ̀ Yorùbá káwọn náà ò lè lapa nínú ayé. Lónìí àwọn ọ̀rọ̀ tí mo rọra fẹ́ sọ̀rọ̀ lórí àwọn ọ̀rọ̀ Ìyọ̀mísì ni mo dẹ̀ fẹ́ kí gbogbo àwa tí à ń fi làákàyè tá fi ń tẹ̀lé mi kí a jọ fi ọgbọ́n ìmọ̀ àti òye a jọ máa fi bá a lot of things tó ń lọ náà tá a fẹ́ sọ̀rọ̀ a máa fi òye bá lọ. Torí nígbà tí ọ̀rọ̀ yìí kọ́kọ́ ṣẹlẹ̀ a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwa tí a jẹ́ àlepè wọn ní agbóhùnsáfẹ́fẹ́ tọ́lá agbóhùnsáfẹ́fẹ́ ò ní fẹ́ bẹ́ láì ṣe pé bá rí òkodo ọ̀rọ̀ but ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ Facebook bloggers àti other bloggers gbogbo ni wọ́n jáde tani Ifá ó yan olówó láti Canada Ifá ó yan Ṣẹ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ láti US àbí UK dẹni Ifá ó yan wọlé láti US Ifá òyìn láti lọ́kàmù so international ni Ifá yàn so oríṣiríṣi làwọn èèyàn tag mọ́ gómìnà pé bóyá pé lórí gbogbo nǹkan tí wọ́n ṣe bóyá nǹkan tí kò dáa ni a rí pé inú post nígbà yẹn mo hẹ́nà rẹ̀ pé báwo lẹ́ ṣe máa ìrònú bí ìrònú ẹyẹ tó já sí pé tá bá wo ayé tá a wà lónìí nìsín ayé tá à ń gbé lónìí nìsín a rí wípé kò sí nǹkan kan tó já sí pé a lè sọ pé a mú gẹ́gẹ́ bí ẹ̀rí tí ó fìdí múlẹ̀ láti sọ pé ẹni tó bá wà ní òkè òkè lẹ́tọ̀ọ́ láti jẹ oríkò bàbá rẹ̀ tó yẹ pé àwọn tó bí wọ́n gbà náà lọ wọ́n bá dára lẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́lí tán jọba ìgé sí pé bàbá wọn náà wà lórí ipò ọba lánàá ṣùgbọ́n nítorí pé àwọn òbí wọn náà struggle lé wọn lórí pé àníṣe ọmọ yìí ó gbọ́dọ̀ dé èèyàn ni ọmọ yìí gbọ́dọ̀ débi tó ń lọ ni ọmọ yìí gbọ́dọ̀ wọ́n sponsor ọmọ wọn ó kẹ́kọ̀ọ́ ẹ wo ọba Ọ̀wọ́adé yìí gbogbo primary level àti àwọn polytechnic tí wọ́n lọ within Nigeria mìíràn ti lọ ó tó di pé wọ́n padà tún á move on sí over 600 tọ́lọ̀ ní pé kí wọ́n di dáadáa kalẹ̀ àkọ́kọ́ yẹ kẹ́ ọkọ́ mọ̀ wípé ìyá tó bí wọn ó tọ́ dáadáa ó lè ṣe dáadáa then bàbá tó bí wọn náà ó tún jẹ́ nìkan tó yẹ pé òun náà gbìyànjú láti rò pé at least bí ti máa lè rán ọmọ mi dé èèyàn wá jẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá bí wàá òpó jẹ́ tó ṣègbìyànjú torí pé gbogbo àwọn la mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń dojúkọ ní ìlú Nàìjíríà lásìkò tá a wà yìí so wà la mọ tá à ń dojúkọ so ẹni tí ọlọ́mọdé tún fọ́ lọ́pọ̀ yìí tó bá tún fò lọ sọ́n kì í sí pé òun náà lọ ṣeré ń bẹ̀ wàhálà iṣẹ́ àṣekúdórógbó ó nìyẹn máa ń ṣe ní àwọn over country kó tó dé pé èèyàn débi tó fẹ́ dé so kéèyàn wá ti kéèyàn bọ́ sí irú ibẹ̀ yẹn kọ́lọ́ọ̀ ní kọ́wọ́ rẹ̀ ó ràn kọ́wọ́ rẹ̀ ó tẹ̀ kí àsìkò ìjẹun oúnjẹ ilé bàbá rẹ̀ wá dé káwá sọ pé torí pé ó ti wà London yẹn o Ifá ó lọ píìkì ẹni tí ó ti lówó dálé kéré kan ṣé ẹni tó wá kù Nàìjíríà yẹn òun ìṣe èèyàn èyí tàṣí pé ká sọ pé bá pé
ẹ̀tọ́ ilé bàbá wọn kó mọ̀ náwó sí torí pé ó ti travel out from the country. Then in tí ó yẹ pọ̀lọpọ̀ wa ni pé gbogbo àwọn tẹ́lẹ̀ tí wọ́n yàn yẹn ẹ lọ chẹ́kì wọn dáadáa ni. Ọ̀pọ̀lọpọ̀ wọn mọ ìtàn ju àwa tá a láwà ńlẹ̀ lọ lọ́pọ̀lọpọ̀ tán táwọn torí pé gbogbo àwọn bàbá wọn ti kó ìtàn sí lórí, wọn ti kó ìtàn sí lọ́pọlọ. ẹni tí ò bá dẹ̀ capable ipò kan kódà tán bá fi ipò ohun tán bá gbé pò sí ẹ rí i pé ipò ohun ẹ mọ̀ rí àwọn ìṣe kan ẹ mọ̀ rí lára rẹ̀. Bí bàbá Olúwo bọ́n ṣe ń ṣe ohun tó já sí pé wọ́n ń tọ ìlànà àwọn Saudi pẹ̀lú tán fẹ́ kí arákùnrin ara Ìwó Mọ́lá Sanyìn tó fẹ́ kó wẹ́tà àwọn tìkùtì. Bàbá náà mọ̀tàn ní tó bá jẹ́ ogun bàbá rẹ̀ ẹ rí tí ó sọ́pàn ni ebi tó fi gbá ọba ìkànnì àwọn ọba tó wà London tó fi gbá létí nìyẹn. Gbogbo ẹ̀ntáyà ìlú Imperial Majesty ní mí gbogbo ẹ̀ntáyà owó ìlú àwa bàbá wa lónìí wọ́n á tulẹ̀ fún yín ni a ní kẹ́ wọ́n bá gbé ni tábà ìmọ̀ bá gbé ká sọ yín di nǹkan wọ́n á ní pé kó wá mọ̀ deny wa lórí ẹ̀tọ́ tó bá jẹ́ ẹ̀tọ́ lè di ọba tiwa kálẹ̀ ní tí yóò mọ̀ tán ni yóò mọ̀ wòran ni. So ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́rítàdẹ̀ ń lọ yẹn kì í ṣe pé ó rọrùn ẹ̀kọ́ tó péye kódà ẹlòmíì jẹ ọ̀pọ̀lọpọ̀ ìyà kó tó rí pé ó láǹfààní láti pé jẹ́ kí n travel out. So àwa kan kàwá dé àkà ń sọ bó ṣe wà à ń ṣe kíní kan ẹni tí ó wà nílé tí ó sì yọ̀ọ̀sì ẹni tó wà lájò tọ́lọ́ndẹ̀ ní pé kí ó kápébù bó ni wọ́n ṣe ní fi sí i wà là ń sọ̀rọ̀ ńgbà tí wọ́n yan bàbá Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ńgbà náà lọ́hùn ìgbà Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ o ìgbà wo nǹkan kòkó bá sásùn gbogbo yín náà ṣáàmù mọ̀ pé lówó ni tẹ́lẹ̀ kìnnì kan Mákindé ó ṣe pàṣẹ ni ó ṣe kìnnì kan ni. So síbẹ̀síbẹ̀ nígbà tá a padà tọ́kàkù náà padà wọnú bàbá wa Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ wọn padà rí pé bàbá yìí capable ìgbà kan ní kò gbọ́ Yorùbá bàbá yẹn wọn á sọ Yorùbá kódà àwọn àṣàyàn àwọn ọ̀rọ̀ wọn míì gan wà gan wọn yìí sábà sọ̀rọ̀ ṣùgbọ́n tá bá sọ̀rọ̀ báyìí ẹ mọ̀ wulẹ̀ káàkiri ní pé ẹni wàláì ẹni orí ṣàdáni ẹni tí tọ́lọ́run gbàtàn yẹn fún ni. So bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn èèyàn lọ́balọ́ba ẹ wá wo ohun tí gómìnà Ṣèyí Mákindé sọ lórí èèyàn tí kò ọba Ọ̀yọ́ wípé àwọn ń fi Ọlọ́run búra wípé ọba táwọn yẹn yìí o àwọn ò fojú rírí àwọn ò bá pàdé rí nínú ìsẹ̀yìn ayé àwọn ò rí báyìí ọ̀wọ́ ìjẹta mọ́ bí ọjọ́ tó ti sòrìṣà làwọn ẹ̀ṣẹ̀ rí lọ́yọ̀ tí àwọn nominate pé ńgbà tí àwọn dẹ́wò pé àwọn tí ń rí oríṣiríṣi pẹ̀lú àrà táwọn afọbajẹ́ tán dá tán sọ wípé dandan ẹni báyìí kíní kan làwọn fẹ́ Gbádégẹṣin làwọn fẹ́ kíní kan làwọn fẹ́ táwọn dẹ̀ ti gbọ́ wípé wọ́n ti gba owó wọ́n ti gba 15 million lọ́wọ́ aspirant wọn pa ṣé wọ́n fẹ́ ta stool ọ̀rọ̀ ni stool Ọ̀yọ́ ó ju gbogbo tí ń kálukú yín tẹ́ ń lérò ń lọ stool Ọ̀yọ́ ò ṣe é ṣe ń ta lé mọ́ fi ṣeré stool Ọ̀yọ́ kì í ṣe ń ta lé mọ́ fi ṣeré àṣà fẹ́ ta àpèrè Ọ̀yọ́ ni nígbà ni gómìnà fi padà wá consult àwọn táwọn lọ́nda Ifá pé ẹ dákun ẹ bá wa béèrè lọ́wọ́ ilẹ̀ kẹ bá béèrè lọ́wọ́ ẹlẹ́rìí ìpín bá tí bó ti mọ̀ yẹn fún wa láwọn àgbà kan yẹn afẹ́ kó yẹn fún wa àfẹ́ mú jọ́sọ̀ náà afẹ́ mú pé ẹni tọ́lọ́run bá ti yàn ní afẹ́ kọ́lọ́run gbé síbẹ̀ pé Ọlọ́run dẹ̀ ṣe rìsọ́ọ̀tì Ifá fún wa olóòrè bò buwọ́lù. Ìgbà táwọn yẹn wá ní pé àwọn bá gbé Ṣèyí Mákindé àwọn máa gbé lọ sí court àwọn máa ṣe kínní kan ní tó ń ṣàǹfẹ̀nu jamborin kiri lórí afẹ́fẹ́. So gómìnà Ṣèyí Mákindé náà sọ pé ń dáná o mo ní láti prosecute ẹ̀yin tí ẹ jẹ́ Ọ̀yọ́mèsì yẹn lẹ́yìn tó jásẹ́ pé ẹ gbìyànjú láti gba owó àní kí EFCC kí wọ́n probe yín ṣe é mọ̀ pé ẹ rí i pé láti jọ tí gómìnà ti sọ ọ̀rọ̀ báyìí jáde tán ti lè fi ti ara wọn gbọ́ ara wọn balẹ̀ wọ̀ because wọ́n pé ìjọba ò ṣe é bá fa wàhálà kódà wọ́n treat fọ́kọ̀ yẹn ju expectation yẹn lọ. So ìyẹn láti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹ̀rí tán máa ń ṣe kankan lágbájá kò ní kó ń bẹ́ olóòótọ́ ìlú ní I support tí ẹ lọ wò dáadáa iṣẹ́ owó tí wọ́n ń ṣe ni àwọn kankan wà tó pé tá a bá ń sọ ní rere kìnìún kan ìgbáyàwó kòkó bá dàda sùn ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn tó máa ń ṣe kankan lórí ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ lórí tí kò bá jẹ́ tiwọn láyé ẹ̀yin náà ó mọ̀ fún ara yín pé eléyìí láṣàkàfẹ́ iṣẹ́ owó ni wọ́n ń ṣe àwọn náà sì ní fẹ́ pé kí
ẹni táwọn ìṣẹ́wó fún kó wá rí wọn gẹ́gẹ́ bí aláìdápẹ́ ẹ̀rẹ̀ ń gbó lọ́rùn gbẹ̀mí pé nǹkan yóò ní work. So gómìnà Ṣèyí Mákindé blessing ni wọ́n jẹ́ fún Ọ̀yọ́ state. ẹ rí i pé calculation làákàyè wọn ó ju èròǹgbà tiwa yẹn lọ. wọ́n ṣàlàyé wọ́n ṣe breakdown tẹ́wá wọnú fọ́nrán yìí dáadáa wọ́n ṣe breakdown tí wọ́n ń pè ní ipò òṣèlú pé mọ́ parẹ́ nítorí olóṣèlú kan. So epo gọ́vnà kì í ṣe pọ̀ kan tó yẹ pé èèyàn máa ń play with èèyàn ó ṣe ní normal because ẹni tó bá fi àfẹ́tẹ̀ báyìí tọrùn ara ẹni ó dà. ẹ rí i pé formation tí gómìnà là kalẹ̀ yẹn formation kan tí ó pure ní tó já sí pé tí èèyàn bá wo standard èèyàn mọ̀ pé yes kì í ṣe pé gómìnà Ṣèyí Mákindé pé wọ́n ń ṣe tó wù wọ́n wallahi ta'ala sọ̀rọ̀ wọ́n fi ìmọ̀ làákàì àti ìwòye àti wípé ipò tí mo wáyé mo kájú ẹ̀ òun ni wọ́n fi ń ṣe. sọ ọlọ́run níjọ́ kó bàjẹ́ fún gómìnà Ṣèyí Mákindé. ara ń tẹ́fìmọ̀ náà ni wípé nígbà tí kéèsì Alhaji Oríyọmí ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn èèyàn ń sọ Abibisu lórí ni gómìnà kìnìkan gómìnà dá nǹkan gbá wò. mo wá ń sọ fún wọn wípé ẹgbẹ́nu yín lọ ẹgbẹ́nu yín sọ̀hún. bó ti yẹ kéèyàn ó ṣe gbé ìdájọ́ kalẹ̀ bó ṣe yẹ kéèyàn ó ṣe kóró ojú sí tí ó bá jẹ́ ní tí ó bá dá tíyẹn bá mọ̀yàn rí òun náà ni gómìnà ń ṣe. ẹ rí i pé gómìnà sọ ń bí ọ̀rọ̀ pé gómìnà pé ààrẹ tọ́rọ pé ẹ súnmọ́ mi kí wàá rí ní tó yẹ kí n sọ yìí lórí àbí ìdájọ́ tó yẹ kí n gbé àgbèsè tó yẹ kí n gbé tẹ wà tí ò dá kí wọ́n ní mi ò ní gbé àti ń fi yẹn àti ń fi ń ṣe nǹkan mí nìyẹn. àdàlẹ́ máa lo political influence pé àtọ́rọ pé mo mọ̀yàn mo mọ̀ kí nìkan mo lè ṣe bá ṣe wù mí rárá. ọ̀tọ̀ ni pé mo mọ̀yàn tàbá fẹ́ràn lọ́wọ́ lágbá nípa jọmọ́ra wa ọ̀tọ̀ ni pé mo ṣẹ̀ sí òfin. so lẹ́fì mọ̀ pé tí wọ́n yẹn is more than pé òṣèlú là ń ṣe táwọn yẹn mọ̀ sọ pé ẹ wò ẹlọ́kọ́lọ́run ṣàṣàánú ni irú ìtí àǹtí wa òkè ọ̀hún tó ń kọ tó ní pé ṣàwọn pé ìdájọ́ òdodo kì í ṣẹlẹ̀ ní òkè ọ̀hún. so tọ̀yọ́ state yóò mọ kọ́ gbogbo àwọn èèyàn lẹ́kọ̀ọ́ wípé Ṣèyí Mákindé ó ń ṣe nǹkan pẹ̀lú ìmọ̀ perfect torí òní kọ́ torí ọ̀la ni o. gbogbo àwọn afọbajẹ tán ṣe kúrúkẹ́rẹ́ at the end of the day àṣẹ padà tó pé àwọn náà tún padà gba bribe ni. nígbà tí FC bá wá ń tan ọ̀rọ̀ wọn kalẹ̀ káàkiri sí táwọn àkáǹtì tán rówó tó ń jáde tó ń wọlé tán rí bọ́ ṣe ń gbowó táwọn padà tó wá ń tó àwọn àṣírí tí táwọn èèyàn tẹ́ àwọn èèyàn sí ẹ̀gbọ́ rárá ṣégbà àwọn tó wá ṣe tí ó tọ́. ẹ̀rí pé gómìnà Ṣèyí Mákindé dẹ̀ sọ pé èmi wá rèé o kì í ṣe pé mo fẹ́ gbọ́rọ̀ nǹkan kan o. tí gbogbo àwọn afọbajẹ yẹn tí wọ́n gbó lọ́wọ́ ẹni tó jẹ́ aspirant àkọ́kọ́ yẹn tó ń sàdé pé dandan làwọn takutan fẹ́ falẹ̀ tó máa fi lọ́tọ̀ àforíjìn lọ́dọ̀ ẹni tí ó jẹ́ ọba wa Aláàfin tó ta yẹn tí wọ́n láwọn ti foríjìn wọn èmi gómìnà náà ti foríjìn wọn náà tó túmọ̀ sí pé kì í ṣe pé láti lè fi bá wọn jàbọ̀ láti jẹ́ kí wọ́n mọ̀ wípé ọpọlọ wọn kò tó sí mu gbogbo ohun tí ẹ rí pé làákọ̀ ó dá kíyàn nílá akọ́dẹ̀ dá kíyàn ní sùúrù gómìnà kì í tètè sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ̀kan wọ́n máa ń ṣe nǹkan tí wọ́n intelligence ni ẹ ti mọ̀ pé IQ wọn ó high kọjá ojú ta fi ń wò lọ. so wọ́n ti wò pé ok o ṣèbẹ́ ẹ fẹ́ mọ play smart ni ẹ fẹ́ mọ ṣe bí ẹni ọlọ́run ẹ fẹ́ mọ ṣe bí àtẹ pé ntẹ́ bá fẹ́ ọlábẹ́gẹ́ àbí ntẹ́ bá sọ gangan ni the right things nǹkan kan ó yá kò sọ àlà àwà jẹ́ kẹ́yìn náà mọ̀ pé ntẹ́ yìí náà ń ṣe tí ò da àwà bá yín tu wọ́ta nígbà náà ṣe àpẹ́ gbowó bọ̀bẹ̀ abẹ́ gbowó bọ̀bẹ̀ adẹ̀ ráhùn méjì nu wọn tán sọ̀rọ̀ pé lóòótọ́ o àwọn gbàgbọ́ báyìí o so bọ̀ tí yẹn ò jẹ́ kankan ó máa ń wá bẹ́ẹ̀ nọ́mọ́nọ́mọ́ ó máa ń wá bẹ́ẹ̀ even ipò òṣèlú nọ́mọ́nọ́mọ́ tí ó ń kákùn dì náà àmọ́yé pé ọ̀yà ẹgbà ẹ dìbò fún wọn tip nọ́mọ́nọ́mọ́ bọ̀ pé ká mọ̀ play smart yẹn nìkan ni ò da. so adẹ̀ tún rí tí BBC tún lọ interview Báṣọ̀run ní ìlú Ọ̀yọ́ ní àná tí àwọn náà tún pòsè tán sọ tí Báṣọ̀run sọ pé gómìnà Ṣèyí Mákindé ṣe ń tó wù wọ́n ni ọ̀rọ̀ ti wà ń kọ́ọ̀tì torí ẹ̀nà ṣe ń tó wù wọ́n. so àwa mọ ẹni tí yóò padà win nínú gómìnà Ṣèyí Mákindé àti àwọn Ọ̀yọ́mèsì torí pé àwọn Yorùbá wọn ní kinní kan lérí kinní kan náà lérí àti ìmẹ́ni tí ó jọ̀gànú ara wọn. so ká mọ̀ wo ibi tí ìkángun yẹn tí ó padà wò sí ṣùgbọ́n èmi mọ̀ wípé pẹ̀lú máìn tí gómìnà Ṣèyí Mákindé tí wọ́n ń tọ̀ yìí pẹ̀lú tí wọ́n gbé kalẹ̀ àti tí wọ́n sọ tá a gbọ́ yìí Ọ̀yọ́mèsì tí ó mú ní gómìnà yóò múra díẹ̀ o. so gbogbo wa a ní láti wà vigilant kó tó rẹ pé a mọ̀ ṣe nǹkan a ní láti wà wise a ní láti jẹ́ kí ìtẹ́jẹ́ sọ kó high gan kó tó rẹ pé a mọ̀ ṣe nǹkan kí tí àwọn kan bá ń
tán máa ń ṣe irọ́ lọ́jọ́ fún wa àwa náà ní láti ádi làákàyè wa mọ́ tí wọ́n irọ́ tán ń ṣe lọ́jọ́ yẹn ká làákàyè wa mọ́ ká wá farabalẹ̀ ká kọ́kọ́ takétí sọ̀kan ká wo nǹkan yẹn ká wo èrò ẹ̀ ká wo ìbò ẹ̀ ká ṣe wá mọ́ result tí yóò jẹ́ sí pé nǹkan yẹn ó padà fún wa later so because tí a bá try láti kọ́kọ́ fi ara balẹ̀ ó bá sì rò pé abọ́ sí ọ̀rọ̀ pàtó láwọn èèyàn mọ̀ sí ọ lọ́jọ́ tẹ́sí rò pé òótọ́ ni wọ́n wà so ìyẹn ń ṣẹlẹ̀ káàkiri so ìyẹn fún yẹn dẹ́nẹ́ kejì a kí ọ̀gá wa Oríyọmí ọmọ amsa a kí yín káàbọ̀ sínú rẹ̀ ìlànà náà ní ẹ ṣe sun ayọ̀ ẹ ṣe sun àlàáfíà ni ẹ ṣe sun dùnú ni so gbogbo àwọn ládẹ̀ gbọ́n tí gbèdéke tí àwọn ìgbẹ́jọ́ tí wọ́n fi kalẹ̀ gbogbo yín tẹ́ mọ́ béèrè question sọnù lórí TikTok tẹ́ mọ́ ṣe live TikTok ẹ dákun ẹ mọ́ kò bọ́ ga o mo sì jẹ́rìí ọ̀gá náà àwọn náà ò ní fẹ́ lùfin so torí ọ̀rọ̀ tó àti confidential oníbàṣára máa ń fún package ilé ẹjọ́ ló rí di ìgbófin kalẹ̀ pé má sọ kankan lẹ́yìn tí lọ́ọ̀yà wọn sọ so lọ́ọ̀yà dẹ̀ láǹfààní àti lè sọ nǹkan bẹ́ẹ̀ ọ̀gá mọ́jọ́ tẹnurẹ̀ jáde kó wá mọ́ fi ṣe fáìrà bí kó mọ́ sọ pé ntójú ẹ̀ rírì so a ti mọ̀ pé ọ̀rọ̀ yẹn ó ń lọ síbi oko níyànjú náà ni kó lọ́n dákun kó bá wa yanjú ẹ̀tàn yẹn yán kó dẹ̀ mọ́ jẹ́ kí káburú ṣẹlẹ̀ sí mọ́ náà nísìn tó ṣẹlẹ̀ nísìn á jẹ́ kí ojú ọ̀gá ò ṣí láti lè ríran rí pé a lot of things tí ó ń ṣẹlẹ̀ pẹ̀lú ìjẹ́ èèyàn àwọn èèyàn díẹ̀ làwọn tó fẹ́ ni gbogbo yìí táyìn social media tán kákùnrin kan lè tán yín ń pariwo lánàá gangan àwọn èèyàn ò ìgbádùn àwọn èèyàn ò tó nǹkan so ẹni táyé bá rí náà rí ẹni kankan tí mo kà observe níbi ọ̀dọ̀ àbá ọ̀gá mi ni Oríyọmí Hamzat ni wípé fídíò wọn táwọn èèyàn máa ń post tẹ́lẹ̀tẹ́lẹ̀ ètò gbẹnu sí máìkì tí wọ́n ń ṣe tó jẹ́ kọ́kọ́ látẹ̀ kìí ṣe pé ètò yẹn ìgbà tí ọ̀gá wà ní prison tàwà kìí ṣe pé bá pé ètò yẹn náà die down wọ́n ń ṣe ààrá àwọn èèyàn kankan kó gé bọ́n tí wọ́n ń gé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tán tí wọ́n fi ń pawó lórí social media bá pàdé mọ́ kí ló fà ìdí ni wípé ẹni táyé bá fẹ́ rí láyé fẹ́ rí ẹni tó bá ti tán fún ayé ó padà kú lẹ́yìn ẹ̀ ni mò ń fi ọ torí táyé fẹ́ gbà lọ́wọ́ rẹ ni ìwọ náà gbọ́dọ̀ fi ronú ara rẹ dáadáa kó gbọ́dọ̀ fi think wise kó ronú pé ayé bá yẹ̀yàn lónìí a ti ní láti máa fi làákàì ká máa fi kún torí pé ọ̀pọ̀lọpọ̀ ìrà kò fẹ́ kó kúrò dínú táwa fi lè yọ kíní ìtìndù náà jáde báyìí wọ́n ìyókù báyìí wọ́n pàtì ni ó ti yín so làgbọ́dọ̀ fi ronú ara dáadáa ọ̀gá náà ó mọ̀ bí wọ́n ti máa ṣe pẹ̀lú àwọn èèyàn wọ́n sì mọ àwọn bí wọ́n ti ṣe máa fi ìgbáralé àwọn èèyàn mọ́ wọ́n sì mọ bí wọ́n ṣe ara máa ṣe nǹkan wọn tí òfin ni máa affect wọn àlè ká máa ṣe dáadáa wọ́n mọ̀ tó máa ṣe dáadáa o because ẹni tí Ọlọ́run bá ti fi rán tó wá wà náà ẹ̀jẹ̀ kò sí bẹ́ẹ̀ tí lè sọ̀rọ̀ tó yóò sà sí tí ni títí kò bá àjẹ́ sí pé dáadáa ló wá ṣe tọ́lọ́run fi ní pọ́lọ́jọ́ dé ìyóò mọ̀ pé Ọlọ́run pàn sórí dáadáa náà kì í ṣe pé òun wá deviate kò níbi tọ́lọ́run parí sí lára so ọ̀gá Oríyọmí Hamzat akínyín kó rere o Ọlọ́run ó bá wa pàdán rẹ̀ tán yányányányányányányányá yóò sì ọlá yóò túnbọ̀ tẹ̀síwájú gbogbo ń tẹ́tí lùsìngbẹ̀ wà níbẹ̀ Ọlọ́run ó tún bá wa ṣàlékún ẹ̀ dáadáa yóò tún padà ṣe fún ẹ padà so Ọlọ́run dẹ̀ ṣàlékún àlàáfíà yín ẹnìkan jókòó kankan ò ní ṣẹ́ mi yìí o kankan ò ní ṣe léṣẹ́ yìí o Oríyọmí Hamzat akínyìn o pé congratulations o pẹ̀lú òmìnira tí Ọlọ́run pé kẹ́ ẹ gbà lánàá Ọlọ́run níjọ́ bàjẹ́ àwọn èèyàn ń pè mí lọ́tún lọ́sì lórí ọ̀rọ̀ fídíò bàbá Tìmí Ẹdẹ pé olóríire ò dẹ̀ sọ ń pa bàbá Tìmí Ẹdẹ so pẹ̀lú Ọlọ́run tó bá di ọ̀la àbí ká máa ṣe short video lórí ẹ̀ so ìlọ́sàn ó yẹ ká lè repost ẹ̀ so because ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n kà mọ́ jam top rẹ̀ ẹ̀fẹ́ ni wọ́n kà mọ́ drag èèyàn wọ́n mọ́ so dẹ̀ try láti ẹni tẹ̀ ń drag tẹ́ ẹ̀ lọ consult kẹ́ ẹ lọ bá àbí kẹ́sì ẹ̀ lọ wádìí pé kí ló bí ní tí bàbá Tìmí Ẹdẹ ṣe dẹ̀ tí wọ́n ṣeun kí ni ó ní ṣe pẹ̀lú orípò tán wà so gbogbo àná la kúrí fídíò yẹn pẹ̀lú bọ́n ṣe lọ bọ́n ṣe mo ní fídíò náà lórí fóònù so màá sọ̀rọ̀ nípa ẹ̀ so pẹ̀lú ògo Ọlọ́run ẹ dákun ẹ tún bá wa share ètò yìí Ọlọ́run á tún jẹ́ kí a rí dáadáa ká dẹ̀ tún bá àánú Ọlọ́run ká tún máa bá pàdé ẹ ṣeun tẹ́ gbọ́ mi lọ́rọ̀ yìí Adéyẹmí eré lóró. Báwo ni you man play with ìyẹn ó ṣe ní normal because ẹni tó wá bí tí wàá kì ọ̀hún tó ń kọ tó ní pé kì í ṣẹlẹ̀ ní òkè ọ̀hún
so tọ̀yọ́ state yóò mọ kọ́ gbogbo àwọn èèyàn lẹ́kọ̀ọ́ wípé Ṣèyí Mákindé ó ń ṣe nǹkan pẹ̀lú ìmọ̀ perfect torí òní kọ́ torí ọ̀la ni o gbogbo àwọn afọbajẹ tán ṣe kúrúkẹ́rẹ́ at the end of the day àṣẹ padà tó pé àwọn náà tún padà gba bribe ni nígbà tí EFCC bá wá ń tan ọ̀rọ̀ wọn kalẹ̀ káàkiri sí táwọn àkáǹtì tán rówó tó ń jáde tó ń wọlé tán rí bọ́ ṣe ń gbowó táwọn padà tó wá ń tó àwọn àṣírí tí àwọn èèyàn ò sí ẹ̀gbọ́ rárá ṣégbà àwọn tó wá ṣe tí ó tọ́ ẹ̀rí pé gómìnà Ṣèyí Mákindé dẹ̀ sọ pé èmi wá rèé o kì í ṣe pé mo fẹ́ gbọ́rọ̀ nǹkan kan o tí gbogbo àwọn afọbajẹ yẹn tí wọ́n gbó lọ́wọ́ ẹni tó jẹ́ aspirant àkọ́kọ́ yẹn tó ń sàdé pé dandan làwọn takutan fẹ́ falẹ̀ tó bá fi lọ tọrọ àforíjìn lọ́dọ̀ ẹni tí ó jẹ́ ọba wa Aláàfin tó ta yẹn tí wọ́n láwọn ti foríjìn wọn èmi gómìnà náà ti foríjìn wọn náà tó túmọ̀ sí pé kì í ṣe pé láti lè fi bá wọn jàbọ̀ láti jẹ́ kí wọ́n mọ̀ wípé ọpọlọ wọn kò tó sí mu gbogbo ohun tí ẹ rí pé lọ́sàkọ́wà ó dá kíyàn nílá akọ́dẹ̀ dá kíyàn ní sùúrù gómìnà kì í tètè sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ̀kan wọ́n máa ń ṣe nǹkan tí wọ́n intelligence ni ẹ ti mọ̀ pé IQ wọn ó high kọjá ojú ta fi ń wò lọ so wọ́n ti wò pé ok o ṣèbẹ́ ẹ fẹ́ mọ play smart ni ẹ fẹ́ mọ ṣe bí ẹni ọlọ́run ẹ fẹ́ mọ ṣe bí àtẹ pé ntẹ́ bá fẹ́ olábẹ́gẹ́ àbí ntẹ́ bá sọ gangan ni the right things nǹkan kan ó yá kò sọ àlà àwọn àjẹkẹ́yìn náà mọ̀ pé ntẹ́yìn náà ń ṣe tí ò da àwọn àbáyé túbọ̀ ta ìdáná ṣàpẹ́ gbowó bọ̀bẹ̀ abẹ́ gbowó bọ̀bẹ̀ adẹ̀ ráhùn méjì nu wọn tán sọ̀rọ̀ pé lóòótọ́ àwọn gbàgbọ́ báyìí o so bọ̀ ti yẹn ò jẹ́ kankan ó máa ń wá bẹ́ẹ̀ nọ́mọ́nọ́mọ́ ó máa ń wá bẹ́ẹ̀ even ipò òṣèlú nọ́mọ́nọ́mọ́ tí ó ń káàkù ń dì náà àmọye pé ọyá ẹgbà ẹ dìbò fún mi wọ́n tip nọ́mọ́nọ́mọ́ bọ̀ pé ká mọ̀ play smart yẹn nìkan ni ò da so adẹ̀ tún rí tí BBC tún lọ interview Báṣọ̀run ní ìlú Ọ̀yọ́ ní àná tí àwọn náà tún pòsè tán sọ tí Báṣọ̀run sọ pé gómìnà Ṣèyí Mákindé ṣe ń tó wù wọ́n ni ọ̀rọ̀ ti wà ń kọ́ọ̀tì torí ẹ̀nà ṣe ń tó wù wọ́n so àwa mọ ẹni tí yóò padà win nínú gómìnà Ṣèyí Mákindé àti àwọn Ọ̀yọ́ Mèsì torí pé àwọn Yorùbá wọn ní kinní kan lérí kinní kan náà lérí àti ìmẹ́ni tí ó jọ̀gànú ara wọn so ká mọ̀ wo ibi tí ìkángun yẹn tí ó padà wò sí ṣùgbọ́n èmi mọ̀ wípé pẹ̀lú line tí gómìnà Ṣèyí Mákindé tí wọ́n ń tọ̀ yìí pẹ̀lú tí wọ́n gbé kalẹ̀ àti tí wọ́n sọ tá a gbọ́ yìí Ọ̀yọ́ Mèsì tí ó mú ní gómìnà yóò múra díẹ̀ o so gbogbo wa a ní láti wà vigilant kó tó rẹ pé a mọ̀ ṣe nǹkan a ní láti wà wise a ní láti jẹ́ kí ìtẹ́jẹ́ sọ kó high gan kó tó rẹ pé a mọ̀ ṣe nǹkan kí tí àwọn kan bá ń ṣe irọ́ lọ́jọ́ fún wa àwa náà ní láti ádi làákàyè wa mọ́ tí wọ́n irọ́ tán ń ṣe lọ́jọ́ yẹn ká làákàyè wa mọ́ ká wá farabalẹ̀ ká kọ́kọ́ takétí sọ̀kan ká wo nǹkan yẹn ká wo èrò ẹ̀ ká wo ìbò ẹ̀ ká ṣe wá mọ́ result tí yóò jẹ́ sí pé nǹkan yẹn ó padà fún wa later so because tí a bá try láti kọ́kọ́ fi ara balẹ̀ ó bọ́ sí òkè pé abọ́ sí ọ̀rọ̀ pàtó ráàmù yà mọ́ sí ọlọ́jọ́ tẹ́sí rò pé òótọ́ ni wọ́n wà so ìyẹn ń ṣẹlẹ̀ káàkiri so ìyẹn fún yẹn dẹ́nẹ́ kejì a kí ọ̀gá wa Oríyọmí ọmọ Amsa a kí yín káàbọ̀ sínú ilé ìlànà náà ní ẹ̀ṣẹ̀ sun ayọ̀ ẹ̀ṣẹ̀ sun àlàáfíà ni ẹ̀ṣẹ̀ sun dùnú ni so gbogbo àwọn aládẹ gbọ́n tí gbèdéke tí àwọn ìgbẹ́jọ́ tí wọ́n fi kalẹ̀ gbogbo yín tẹ́ mọ́ béèrè question sọnù lórí TikTok ẹ máa ṣe live TikTok ẹ dákun ẹ mọ́ kọ́ bọ́gà o mo sì jẹ́rìí ọ̀gá náà àwọn náà ò ní fẹ́ lòfin so torí ọ̀rọ̀ tó àti confidential oníbàṣẹ́ra máa ń fún ní package ilé ẹjọ́ ló rí di ìgbófin kalẹ̀ pé má sọ kankan lẹ́yìn tí lọ́ọ̀yà wọn sọ so lọ́ọ̀yà dẹ̀ láǹfààní àti lè sọ nǹkan bẹ́ẹ̀ sọ ọ̀gá mọ́jọ tẹnurẹ́ yáde kó wá máa fi ṣe fáìlì àbí kó máa sọ pé ntójú ẹ̀ rírì so a ti mọ̀ pé ọ̀rọ̀ yẹn ó ń lọ síbi oko níyànjú náà ni kó lọ́n dákun kó bá wa yanjú ẹ̀tàn yẹn yán kó dẹ̀ mọ́ jẹ́ kí káburú ṣẹlẹ̀ sí mọ́ náà nísìnyí tó ṣẹlẹ̀ nísìnyí á jẹ́ kí ojú ọ̀gá ò ṣí láti lè ríran rí pé a lot of things tí ó ń ṣẹlẹ̀ pẹ̀lú ìjẹ́ èèyàn àwọn èèyàn díẹ̀ làwọn tó fẹ́ ni gbogbo yìí táyà ní social media tán káàkùn kan lè tán yín pariwo lánàá gangan àwọn èèyàn ò ìgbádùn àwọn èèyàn ò tó nǹkan so ẹni táyé bá rí náà rí ẹni kankan tí mo kà observe níbi ọ̀dọ̀ àbá ọ̀gá mi ni Oríyọmí Hamzat ni wípé fídíò wọn táwọn èèyàn máa ń post tẹ́lẹ̀tẹ́lẹ̀
ètò gbẹnu sí máìkì tí wọ́n ń ṣe tó jẹ́ kọ́kọ́ rátẹ̀ kì í ṣe pé ètò yẹn ìgbà tí ọ̀gá wà ní bí prison wà kì í ṣe pé bá pé ètò yẹn náà dá ìdá wọ́n ń ṣe ààrá àwọn èèyàn kankan kó gé bọ́n tí wọ́n ń gé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tán tí wọ́n fi ń pawó lórí social media bá pàdé mọ́ kí ló fà ìdí ni wípé ẹni táyé bá fẹ́ rí láyé fẹ́ rí ẹni tó bá ti tán fún ayé ó padà kú lẹ́yìn ẹ̀ ni mò ń fi ọ torí táyé fẹ́ gbà lọ́wọ́ rẹ ni ìwọ náà gbọ́dọ̀ fi ronú ara rẹ dáadáa kó gbọ́dọ̀ fi think wise kó ronú pé ayé bá yẹ̀yàn lónìí a ti ní láti máa fi làákàì ká máa fi kún torí pé ọ̀pọ̀lọpọ̀ ìrà kò fẹ́ kó kúrò dínú táwọn fi lè yọ kíní ìtìndùn náà jáde báyìí wọ́n ìyókù báyìí wọ́n pàtì ni ó ti yín so la gbọ́dọ̀ fi ronú ara dáadáa ọ̀gá náà ó mọ̀ bí wọ́n ti máa ṣe pẹ̀lú àwọn èèyàn wọ́n sì mọ àwọn bí wọ́n ti ṣe máa fi ìgbáralé àwọn èèyàn mọ́ wọ́n sì mọ bí wọ́n ṣe ara mọ́ ṣe nǹkan wọn tí òfin ni máa affect wọn àlè nǹkan mọ̀ ṣe dáadáa wọ́n mọ̀ tó mọ̀ ṣe dáadáa o because ẹni tí Ọlọ́run bá ti fi rán tó wá wà náà jẹ́ kò sí bẹ́ẹ̀ tí lè sọ̀rọ̀ tó yóò sàṣì tí ni títí kò bá àjẹ́ sí pé dáadáa ló wá ṣe tọ́lọ́run fi dé pọ́lọ́jọ́ dé ìyóò mọ̀ pé Ọlọ́run pà ń sórí dáadáa náà kì í ṣe pé òun wá deviate kò níbi tọ́lọ́run parí sí lára so ọgọ́rí Hamzat akínyìn kó rere o Ọlọ́run ó bá wa pàdán rẹ̀ tán yányányányányányányányá yóò sì ọlá yóò túnbọ̀ tẹ̀síwájú gbogbo tẹ́tí lùsìngbẹ̀ wà níbẹ̀ Ọlọ́run ó tún bá wa ṣàlékún ẹ̀ dáadáa yóò tún padà ṣe fún ẹ padà so Ọlọ́run dẹ̀ ṣàlékún àlàáfíà yín ẹnìkan jókòó kankan ò ní ṣẹ́ mi yóò kankan ò ní ṣe léṣẹ́ yín o ọgọ́rí Hamzat akínyìn o pé congratulations o pẹ̀lú òmìnira tí Ọlọ́run pé kẹ́ ẹ gbà lánàá Ọlọ́run ìjọba jẹ àwọn èèyàn ń pè mí lọ́tún lọ́sì lórí ọ̀rọ̀ fídíò bàbá Tìmí Ẹdẹ pé oríire òde ṣàwọn pa bàbá Tìmí Ẹdẹ so pẹ̀lú Ọlọ́run tó bá di ọ̀la àbí ká máa ṣe short video lórí ẹ̀ so ìlọ́sàn ó yẹ ká lè repost ẹ̀ so because ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n kà mọ́ jam top lórí ayẹ́fẹ́ ni wọ́n kà mọ́ drag èèyàn wọ́n mọ́ so dẹ̀ try láti ten drag tẹ́ ẹ̀ lọ consult kẹ́ ẹ lọ bá àbí kẹ́sì ẹ lọ wádìí pé kí ló bí ní tí bàbá Tìmí Ẹdẹ ṣe ní tí wọ́n ṣeun kí ni ó ní ṣe pẹ̀lú orípò tán wà so gbogbo náà la kúrí fídíò yẹn pẹ̀lú bọ́n ṣe lọ́bọ́n ṣe mo ní fídíò náà lórí fóònù so màá sọ̀rọ̀ nípa ẹ̀ so pẹ̀lú ògo Ọlọ́run ẹ dákun ẹ tún bá wa ṣe ètò yìí Ọlọ́run á tún jẹ́ kí a rí dáadáa ká dẹ̀ tún bá àánú Ọlọ́run ká tún máa bá pàdé ẹ ṣeun tẹ́ ẹ gbọ́ mi lọ́rọ̀ yìí.